student ilé kéwú ẹ̀kọ́ wọn ní bá ṣe máa yìnbọn ẹ̀kọ́ wọn ní bá ṣe máa jagun ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wẹ̀. ẹ gbọ́ látẹnu àáfàá ó ní ìbọn gangan bí wọ́n ṣe máa yìnbọn pa ènìyàn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ ilé kéwú bí wọ́n ti máa yìnbọn pa ènìyàn àáfàá yìí sọ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kọ́ àwọn ọmọ ilé kéwú ohun tí àáfàá yìí tí òun practice tóun dúró lé lórí òun ni jihad. Kí ni wọ́n máa ń pè ní jihad? Jihad ni wípé ẹ̀kọ́ bí wọ́n ṣe ń pa ènìyàn nítorí ẹ̀sìn òun ni wọ́n máa ń pè ní jihad. Ẹ̀kọ́ bí wọ́n ṣe máa ń jagun nítorí ẹ̀sìn bí wọ́n ṣe máa ń jagun ẹ̀sìn òun ni wọ́n máa ń pè ní jihad. Ó tẹ́ bá ń gbọ́ jihad òun ni. Ìsìlámù ní màmá wa, Kùránù ní ìwé wa, Àrọ̀bíyà ní èdè wa. Yoruba Muslims, ìbò yín ó ju ìbò àwọn Christian lọ láti gbé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọlé. Ẹ̀yin la kí pé ẹ kú oríire Tinubu tó wọlé, àmọ́ oríire yín gangan ni pé Muslim ticket. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà, ìfẹ́ ẹnu rere sí gbogbo ènìyàn. Gbogbo ojú gbogbo ọkàn gbogbo ènìyàn níbi gbogbo tó bá lórí ọ̀fẹ́ àti wù mí, mo kí ẹ pé àlàáfíà kó jọba nínú ilé yín, àlàáfíà kó jọba níbi iṣẹ́ yín, àlàáfíà kó jọba láyé àwọn ọmọ rẹ, àlàáfíà kó jọba nínú ìlú tó wà, àlàáfíà kó jọba nínú ẹ̀sìn tí ìwọ bá wà. Bó ṣe máa rí nìyẹn, in the mighty name of Jesus Christ, amen. Ẹ wo gbogbo ẹ̀yin ènìyàn, àwọn fídíò wọ̀nyí tí mo fi hàn ṣáájú yìí ó jẹ́ ti àfáà mufti Ìwó, bóyá mufti Nàìjíríà dẹni àbí mufti Yorùbá, ohun tó wù kán jẹ́. Èmi kàn fẹ́ gba bàbá yìí ní ìmọ̀ràn àti pé gbogbo ohun tí bàbá yìí ń lépa ní ogun àti ìjà ní ilẹ̀ Yorùbá àti pàápàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní àwọn àkókò kan làwọn bàbá yìí ń kó àwọn ènìyàn wá láti Palestine tí wọ́n ń kó wọn wá sí Ìwó tán ni wọ́n wá ń gbẹ́ kànga fún àwọn èèyàn tí wọ́n ń gbowó lọ́wọ́ wọn. Fúnra wọn náà fẹnu ara wọn sọ pé wọ́n ń ṣèrántí òkú ìyá wọn, wọ́n wá ń gbẹ́ kànga ni wọ́n fi mú wọn wá ní àjọmọ̀ pẹ̀lú ọba ìlú Ìwó. Mo mọ̀ yìí pé àwọn ìgbìmọ̀ kan wà tí wọ́n jẹ́ ti mùsùlùmí nílùú Ìwó yẹn tí wọ́n ń gba àwọn àlejò wọlé. Ẹ wá kíyèsí àwọn nǹkan tí bàbá yìí ń ṣe, ṣé n tí ó tò ìlú ni àbí n tí ó da ìlú rú. Wọ́n láti ayé gba Sunday Igboho ní a ti ní Yorùbá Nation, bóyá slip of tongue ní pé bẹ́ẹ̀ Sunday Igboho nǹkan kan ò ní ṣe àlàyé ni. Láti gba Yorùbá Nation tí Sunday Igboho ti forward ni mo ń try láti sọ. Ẹ kíyèsí ní bàbá ẹ̀ ti gbé flag tó ní Islamic Nation, ó làwọn wá. Wọ́n ń lé Sunday Igboho kiri, wọn ò lé bàbá yìí kiri o. Lẹ́yìn yẹn bàbá ẹ̀ tún sọ ní ibì kan wípé Muslim ticket àsìkò ti tó, inú àwọn dùn pé n táwọn ń fẹ́ ọwọ́ àwọn ti bá. Bàbá ẹ̀ tún sọ ní ibì kan pé
ẹ máa kọ́ àwọn ọmọ léèké bí wọ́n ṣe ń yìnbọn, ẹ kọ́ wọn lógun jíjà, ẹ kọ́ wọn lódò wíwẹ̀. Bàbá yìí tún gbé fúláàgì Palestine tó ń gbé káàkiri yìí ní ilẹ̀ Nàìjíríà ni o, ní Ọ̀ṣun state níbẹ̀ yẹn, níbi táwọn agbófinró wà, níbi tọ́ba wà, níbi tí jòyè wà. Bàbá yìí tún kọ̀ǹdẹ́mù ọba Ọ̀ọ̀ni Ifẹ̀ pé kì í ṣe ọba àwọn nílẹ̀ Yorùbá. Gbogbo ohun tí ń jáde lẹ́nu bàbá yìí, gbogbo ìhùwàsí wọn, ó ní bí wàhálà sálè ṣẹlẹ̀. Ìbéèrè rèé, ṣé ẹ ti gbowó ẹ̀mí aráàlú? Ṣé ẹ ti gba owó ẹ̀mí ará orílẹ̀-èdè Nàìjíríà? Lẹ fi ń pète, lẹ ń gbèrò ogun. Ṣé tí ogun yìí bá dé, sẹ́yìn náà lè dúró? Kò sí kékeré ogun o. Ìbẹ̀rẹ̀ rẹ̀ là á mọ̀, àìmọ̀ ìparí rẹ̀. Mò ń pè yín ṣàkíyèsí gbogbo ọmọ Yorùbá. Gbogbo ẹ̀ lóríṣiríṣi, à ń pète ogun, à ń pète ọ̀tẹ̀, ẹlúlu tó ń fàjò, mọ́ gbàgbé pé ó ń fà sórí ara rẹ̀. Ẹ jẹ́ ń sí yín níye, bóyá ẹ̀ tí mọ̀, ẹ jẹ́ ń sọ fún yín. Ogun tẹ́ rò pé ẹ lè gbé, tẹ́ fẹ́ fi bá àwọn ẹlẹ́sìn tó kù jà, bóyá Kristẹni tàbí oníṣẹ̀ṣe, tí ẹ máa sọ ìlú Ìwó ẹ fẹ́ yọ kó nílẹ̀ Yorùbá. Mo mọ̀ pé ẹ sì máa lọ tẹ owó mùsùlùmí, ọjà mùsùlùmí lẹ́sìn ní, ẹ máa tẹ owó mùsùlùmí, ẹ máa lọ ṣe owó Islam, ẹ máa lọ ṣe mọ́tò Islam, ẹ máa lọ so gbogbo tó jẹ́ ti mùsùlùmí láàyè ọ̀tọ̀. Ẹ lè tà wá fárá òkè ọya, ìyẹn ò ṣeé ṣe. Ẹ̀yin àtọba, gbogbo èèyàn lajú, wọ́n ń wò wá báyìí. Àwa ti mọ̀ wípé ó níbi tẹ́ dí sí o, pẹ̀lú àwọn ará òkè lọ́hùn, ó níye tẹ́ ń gbà lọ́wọ́ wọn. Ìbá má ṣe bẹ́ẹ̀, ẹ ní máa ṣe àwọn tẹ́ ń ṣe, ẹ̀dẹ̀ ní máa wo àwọn òyí, ẹni máa wo àwọn ọ̀wà yìí. Ẹlẹ́ẹ̀kún kọ́bì kan níbi tẹ́ gbé máàpù Palestine sí, níbi tẹ́ gbé fúláàgì Palestine sí, àti bẹ́ẹ̀ 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 lọ. Ẹ̀dẹ̀ tún wọ́de pẹ̀lú fúláàgì Palestine wípé kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé ẹ invite ogun wá síbí ni àbẹ́ invite àlàáfíà? Kí ló dé tẹ́ kúkú gbéra pẹ̀lú àwọn èèyàn yín yẹn kẹ́ ẹ lọ sílẹ̀ Palestine lọ́hùn-ún, kẹ́ ẹ lọ bá wọn ṣèwọ́de, kẹ́ ẹ dẹ̀ lọ kóhun ìjà, kẹ́ ẹ lọ jà, kẹ́ ẹ lọ jagun lọ́hùn-ún? Ó ṣe jẹ́ Nàìjíríà níbí, gbogbo ọmọ orílẹ̀-èdè yìí,
gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ẹ mọ́ sàsùn para o. Bàbá yìí gbogbo tí wọ́n múra lẹ̀ ní gbogbo ìrìn àjò ayé wọn ní ogun ìjírá, ogun wàhálà, ogun ìdààmú, ogun ẹ̀sìn, kìí ṣe ọ̀rọ̀ àlàáfíà ní ibì kankan. Ní gbogbo ojoojúmọ́ tí n bá wo prógrámù wọn, ìlérí ìjà, ìlérí wàhálà, ká bú ọba ìlú, ká ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ lọ, ká fún ọba ní ultimatum pé ọba Ògbómọ̀ṣọ́ ọjọ́ báyìí ó gbọ́dọ̀ ṣe báyìí, ọba Ilé-Ifẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn ọ̀rọ̀ ìsátá tí kò lè mú kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó nítumọ̀. Àwọn ọmọ wa ò gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀la. À ń pète pèrò ogun sílẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kó bá mi comment. Kí ni ká ṣe ní Nàìjíríà? Kí ni ká ṣe nílẹ̀ Yorùbá? Ká fọwọ́ lẹ́rán, ká máa wòran. Ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan. A ní kẹ́ ẹ má da ogun lẹ̀. Ṣùgbọ́n àmọye ẹni tí ó bá lọ, àmọye ẹni tí ó sì kù. Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú wa o, àti gbogbo aráàlú. Ẹ ṣé púpọ̀. God bless you all.